rẹ dùn. bá a ṣe atọ́nà kìtì. ẹjọ́ wa tó bá yìí o kí ẹ tó dojúmọ́ tiẹ̀ ni mo ní à. wọn ò mọ̀ yín pé wà rẹ̀ bu. sẹ̀rí àfo táwọn èèyàn bá dá sẹ̀rí àfọmọ́ tiwa. pé ó ti wá di 7 man. àárín ìbá òye. sórí bó ṣe wà yìí. bóyá mo bá tún ní mo fẹ́ mọ dídùn dùn. sórí bó ṣe wà yìí tó o bá gbé signboard ta o gbọ́dọ̀ gbé signboard torí tó o bá ní kọ́ ọmọ confirmation ti gba signboard tó lè rò pọ̀ títí akínsọ̀rọ̀ ajé gbogbo olè. gàbàwà kágun òkè o. lọ́wọ́ ní. èmi ò wá fúra mo sábà pé nǹkan kan sùn lọ bá gbọ́n ọwọ́ ìgbé àkíní ìsún mi. Gini ka o mẹ́ni kala bi. ẹni. lọ ń wájú mo ní dáàdì ẹ̀ náà sùn. dábì. títí ntí ọ̀darí kó wẹ́ mú yẹn dì. wá tàbí bọ́ọ̀sì. ọwọ́ wà lọ́wọ́ àárín. kọ́ wá ní ẹ̀sùn mà kókò ẹ̀rọ ẹ̀sùn mà wọ́n wọ̀ pé kí ni lọ́wọ́ sí. iná gbé yín ni. bọ̀dà ẹ ti fi náà sábẹ́ síìtì. tàbí kó mú yàn ní pàlàpàlà. èmi ilé iṣẹ́ holy kamu santa ilia títí a máa ń gbọ́ yakata yakata dáa àyùbá lọ́kọ́ olùyọ yọ yakata báyìí ni. kọ́lá ọlọ́run lè jẹ́ lórí owó bọ́ọ̀ mú mi. ìwọ ló mú. ẹ máa bẹ̀rẹ̀ pé kí ló ń ṣe. wọ́n rò pé olùwẹ̀ ń jọ romantic dance. ṣé o tún rí ìkejì ní ẹ̀yìn. ọjọ́ monday ló ní wọ́n kọ́ bẹ̀rẹ̀ àlàyé mi kọ́kọ́ ṣe báyìí ó ní. kò yé mi o nígbà tó tó ṣèjì gan ó ní ẹ má kàwé yìí lọ nílé kọ́. sọ nígbà tí ó fi dijọ́ tuesday kíyìn ti búrẹ́kẹ́ ní wá ń kú. níngà. Ikú nígbà. ẹ̀wọ̀n róòlù. ní wọ́n róòlù kiri pé ẹ bá ń yọ wá bí ṣe yóò kàn máa mì ní o. kà á yọ o kò jù níyọ. kòkòrò nìyẹn. èyí náà
ìrora yún àwọn tó ti ṣe nílé mọ ìrora yún ìyún náà tún wà ń bẹ o. tí àkànjù bá. ètò tẹ̀lé àti tó wà láàrin un tí àkànjù bá mú ẹ ń bẹ̀ tí àkànjù bá mú ẹ ní àtàǹpàkò bó ṣe ṣe rè. èèyàn máa ń gbé mi. bó bá ń lọ rìn àwọn tó bá ń wò wá ní ìkànnì ìránidọ́rẹ̀ Facebook wórì ó ní wọ́n máa gbé kí báyìí nẹ́tíwọ́ọ̀kì ló wá ní wá nẹ́tíwọ́ọ̀kì kan ó tù díẹ̀. ẹ̀rọ̀jà tí kí ni bá tún ti gbé wálẹ̀ ó tún gbọ́ wọlé ọ̀lẹ̀ bá ó tún ṣe báyìí ó tún gbé kì í ó tún dá padà má fà kọ̀ọ̀dù fún wa. ẹ ń bá ní ọlọ́run ò sí. kò ní ìdíkọ́ pààyàn kò ní ìdíkọ́ sẹ̀ kọ́kàn àní ìkòkòrò àbí owó àbí kó wá wà ní àbí kó wá wà ní iwájú imú yàn báyìí kó wáyé pé omú wákàtí ìdá ní o ti gbàgbé o ọbẹ̀ kó wá. sọ́ọ̀mù àwọn àgbò káwà tẹ́ máa ń pè rúdà tí mo wọ́n máa sọ ẹ̀ bí mo ṣe rẹ́ wálẹ̀. kọ́ rò pé nǹkan ta ni. bó o wà nìkan. ìnira ò dá o má fi ìnira mú wa. ẹ̀yin ò ní mọ̀ nira. ẹ̀ ní mọ̀ nira o ìnira ò dá o. mo rí pé tí nǹkan kékeré bá ṣe àgọ́ ara gbogbo bọ́dì ló ṣe. gbogbo bọ́dì ni. gbogbo ara ló ṣe. kódà kí píìnì kékeré gún ọ ní ọwọ́ báyìí látẹ̀lẹ́wọ́ tàbí kó o mọ̀ ní lọ kó o mọ̀ pé bàtà rẹ ti jẹ kúmbà kó o ṣẹ̀ṣì gbé ẹsẹ̀ léṣo kó wá lu bàtà já ibi àtẹ́lẹsẹ̀. bí májàta bá mú yàn lásán ní ẹnu. àbí sí o tó o lè jẹun. tó bá tún ẹ̀ tó wá jẹun tó kúnnú oúnjẹ. tó jẹ́ pé o lè fóúnjẹ ṣeré bíi ti Sọlá. ó dà pé ìgbẹ́ bí Sọlá ọwọ́ ẹ̀ wọ́n bí sí. ọwọ́ mi mọ́tò dàgbà. ọ̀tá àmọ́ sítórì ẹ̀ láti bẹ̀rẹ̀ dópin. ọmọ òun lójú okòó. mo ọmọ aláìkí tiẹ̀ náà orí èdínà rẹ̀. bó ló fẹ́ fi náà sẹ́mi kí mo tọ́ dàgbà ni. ó ti mọ̀ yí pé báyìí. àfìgbà tó dàgbà yìí tí mo ní bò ló tún ṣe rí o ó ní sáà ti kúrò ní ìtí bí o ṣe mọ̀ sí o. mo ṣe bẹ́ẹ̀ mi mo gbẹ gbogbo. tọ́ba ti ọmọ òde. tọ́tọ́yọ tọ́tọ́yọ rẹ̀ títí ọlọ́mọ jẹ̀yà rí kan ọlọ́mọ jẹ̀ pé ó wọ lọ múyàn lórí tọ́tọ́yọ. ọ̀yá kan àti wáyé kí ni. dáàdi ìwà kí ló ṣe yín. mo bá ní bò ní Sọlá o ẹ wọ ẹ kó ayín sàn jáde ẹ tún bẹ̀rẹ̀ tẹ́ mọ̀ sọ sórí kan tí ò ní túmọ̀ nìyẹn ẹ tún bẹ̀rẹ̀ tẹ́ mọ̀ sọ sórí yẹn. lọ́mọ tí wọ́n máa ń wẹ̀ ní ilé ọkọ̀ táwọn tẹ́mi máa ń wẹ̀ nígbà tá a gbàgbọ́ lé. àwọn pépà èèyàn máa ń dá ẹjọ́ ni àwọn daily sketch jọ. tó o bá ti wá fi síbẹ̀ tán ó wà róòdù ẹ̀ bíi pé yàn fẹ́. yóò súfèé lọ ní. tí ọmọ bó ṣe máa ń ta pọfupọ́ọ̀fù yẹn. ọwọ́ ìdajì ni ẹ ti máa jù àtọwọ́ ayé. àjàjà kẹ́nìkan máa ń lọ lẹ́yìn kùlé. nǹkan ṣe títí kọ́lù ẹ̀ bá lọ fún ríkó skibọ́ jápé kò bá. ó tó ń padà lé. tàbí lọ́pẹ́ tó kúndùn bọ̀ bíi Ayọ̀mídé tó gbogbo nǹkan tí wàá ti ń bọ̀ ní máa ń narí sí tíyàn bá tó ní kó wọ́n nọ́ di báyìí. nígbà kan tí mò ń bọ̀ rúpẹ̀tẹ̀ tí mo máa ń rò pé nídàájí tí mo máa ń jáde yẹn tí mo máa ń tí bá ti dórí abẹ́ orí bíríìjì Mọ̀lété ní ìgbòho tó gbé tó ṣàìsì dání àtàgé. ọbẹ̀ sálùbọ̀là. àlùbọ̀là títì. ní àmọ́ àjọ lórí ṣé látòrí bíríìjì. látòrí àní lọ́ọ̀pọ̀ orí bíríìjì lè yóò gbà. torí èèyàn traffic náà máa pàdé. sí wọn ni ó yà ká méjèèjì sí nígbà yẹn pé tí mò ń ṣe kìíní lọ́wọ́. fúsárì àbí sìgá lórí kọ́nà wọn sàánú wa ìṣọwádìí sọlá rẹ̀ ó náà. sórí àdúgbò bẹ̀rẹ̀ sí abẹ́ bíríìjì Mọ̀lété. so ó kùlẹ̀ jẹ́ kásílẹ̀ mẹ́wọ̀n. ṣé mẹ́. gbogbo ọ̀nà ayé mẹ́tù. èmi ò bá bẹ̀ kó yá mọ́ èmi rẹ̀. èmi ìkulẹ̀ wọ́n nominate wọ́n nomination rẹ̀ ń bẹ̀. torí pé ìjọ mi ti máa ń bọ̀ báyìí tó o bá tẹ ọ̀rá dúdú pò ìyá dáre ni mo wọ ìyá dáre ni mo lọ bu omi bá fùkọ́ wa láwọn àjókòó tọkọ. ǹlẹ́ máa fọ.
ọ̀yàn gbọ́dọ̀ tẹ́wé láàárọ̀ Monday ọ̀sẹ̀ ń bàjẹ́. ọ̀rọ̀ àdúgbò pọ̀. Kí ló ń sọ àwọn ọ̀rẹ́ àmàlà. ọ̀rẹ́ àmàlà ni. ọ̀rẹ́ àmàlà ni. èmi ṣe bí ìdẹ̀rádé wọ́n fi ń pọ́nkà ni oní white yẹn. náà ewé ẹran ni. iná fi ń pọ́nkà. mo bì kọ́ gbogbo nǹkan tó ń kọ́ ní on-type lọ́wọ́. kọ́ ló ń sàmì wa. ẹ̀jẹ̀ dà ń sọ ni pé ẹ wò ẹ jẹ́ kí àyíká wa kọ́ máa wà tónítóní. gbogbo àwọn ìwẹ̀ ẹ̀gbin lójú títì àwọn ilé tí ò ní sálángá tọ́pọ̀ ládùúgbò ilé bíi mẹ́rin wọn ní sálángá ìmú ìbí mẹ́fà wọn ní sálángá kan ẹjọ́ ń gbò ní èkún ètò wá ṣe pé wọ́n máa ṣe kinní sí. wọ́n tó ní ọ̀rá náà wọ́n fi máa jù bẹ́ẹ̀. tí ò ní tètè jẹrà. so ẹ dákun àwọn wọléwọlé ṣe ń ṣe bíi ti tẹ́lẹ̀. wọ́n ti pọ̀ sí nìsín o. wọléwọlé wọ́n wọlé rẹ wọ́n wọlé rẹ. àwọn wọlé rẹ wọlé mi mọ́ kí ló dé. ìwọ̀n pé oríṣiríṣi nǹkan làwọn èèyàn ti ṣe kó o rírò gbọ́ ta wíńdí yàmùyàn mú rí. mo gbọ́ rí. wọ́n ní kó máa sọ báyìí lọ. wíńdí yàmùyàn mú. ta wíńdí yàmùyàn. kíni ẹ̀mí wọn mọ́ rí wọléwọlé lọ́jọ́ environmental nírú ọjọ́ Thursday àtijọ́ Saturday àwọn wọléwọlé mọ́ jáde. torí àwọn nǹkan kan wà tó yẹ pé mo wò ara. tẹ́lẹ̀tẹ́lẹ̀ àfihàn àwọn tí ń wòsàkun orílẹ̀-èdè wọ́n ń wòsàkun pé in the next few years Nigeria ọba America kíní kan ṣe kíní because bóyá àwọn olórí wa ti ń bẹ ńgbà náà ní àfojúsùn tó. ìwọ̀nba àwọn èèyàn tó wà ń gbà yẹn àwọn wọléwọlé ń jẹ́ kí ìmọ́tótó. then àwọn tí ń bẹ́ ń gbà náà wọ́n ṣe létí méjì pépé bíi ewúrẹ́ wọ́n gbọ́ràn ẹ̀rù dẹ̀ wà lóòkan àyà wọn ẹ̀rù ìjọba wà lóòkan àyà wọn. even boy scout lásán àwọn èèyàn bẹ̀rù ẹ̀ nígbà kan manowar táwọn èèyàn fi bẹ̀rù manowar ọ̀rọ̀ pèsè ọmọ ológun ni ká tó wá sọ ọlọ́pàá ṣùgbọ́n sì bóyá kò wá sí bẹ̀rù yẹn mọ́ ni náà ibi tí wọ́n lọ rèé gbogbo àsìkò tá à ń sọ yẹn àdúgbò neat then individually àwọn kẹsẹ́ pé gbogbo ẹ̀ náà ṣùgbọ́n pàṣẹ. ó rí i pé ńgbà náà olùbẹ̀wò náà wà nínú ètò ẹ̀kọ́ torí pé nípele ni ìjọba yàn ìjọba iléeṣẹ́ ètò àyíká àti agbègbè wọ́n ti ní àwọn èèyàn tí wọ́n yàn bóyá ẹ má gbé ìsíbí o ẹ má gbé ìsíbí o àdúgbò yín o bóyá ẹnìkan kò yẹ kó mọ̀ sí ẹran ní àdúgbò rẹ̀ tẹ́ran wá pọ̀ tí òun ò jẹ́ kí àwọn ará àdúgbò gbádùn tó bá ti mú ọ lọ wọléwọlé ńgbà náà wọléwọlé sọ fún ọ pé bẹ́ẹ̀ ti ṣe tẹ̀ gbọ́n èèyàn bá lọ mú ẹjọ́ sùn wọléwọlé nìsí àti ṣerúfẹ́ onítọ̀hún ní sùtà ní àwọn èèyàn mọ̀lé pa rẹ̀ bóyá torí pé èrò ti wá pọ̀ jù sí i ló fà á bí pé ọ̀làjú ó ti wọlé dé. sórí gbogbo iná ẹ̀mí fi máa sọ pé gbogbo nǹkan ìjọba wa ládàá lẹ́bi. lọ́nà wo. ìdí ni wípé àwọn tó design blueprint ti Nàìjíríà tẹ́lẹ̀ pé bá a ṣe fẹ́ kí Nàìjíríà rí ni in the next 20 years bí ó ṣe rí ni ìgbà táwọn kan ń débẹ̀ blueprint tí wọ́n sọ sábẹ́ kápẹ́tà ni kí wọ́n yá dànù. wọ́n domi sí kó wọ́n tàbí kí wọ́n. tàbí kó ti fáwọn tí ó ta pọfupọfu. wọ́n ta pọfupọfu irú àwọn ìtẹ́fímẹ́ntì àwọn kìíní ìwé ìtẹ́fímẹ́ntì àpúlù gbà. ìwé púlù. now because irú gbogbo àwọn nǹkan pé blueprint yẹn wọ́n ń débẹ̀ wọ́n ń tọ̀. nílànà tó ti wà nílẹ̀ o ẹja mọ̀ tọ̀ síwájú sí. ìfọ̀kànjẹ́ pé ayé ológun kò sí ìjọba kankan tí ò ní foresight tí ò ní focus ọ̀sẹ̀ yọ kan báyìí. ok take for instance ìgbà tí àwọn tí wọ́n gbàjọba tí wọ́n fi lé Ṣàgàrí kù tí ààrẹ Buhari bọ́ bẹ́ẹ̀ olórí ológun gbà nípa àwọn olóṣèlú ò ṣe dáadáa àwọn olóṣèlú náà ní focus pòkè ká dá dúró democracy ni òníká pé bóyá democracy bẹ̀rẹ̀ láti ń lò títí tá kò fún. tó bá ṣe sọ pé ẹkújọ mẹ́ta tó bọ̀ lọ́wọ́ tó wọ wẹ́ẹ̀wù bá pàkó méjì àbọ̀ ló wà ó wọlé o. torí wọ́n ègé sí discipline bọ́ọ̀ bá jọ ṣiṣẹ́ ìjọba ó ní iye mọ́tò tó gbọ́dọ̀ ní. àwa tá a jẹ́
báwo ló ṣe jẹ́ tí ayé àwọn òyìnbó tó fi ń bẹ́tà náà mo ń ka ọ̀rọ̀ kíní epo tó ṣe ṣe kó wọn ṣé lọ pé torí pé ìjọba ò tí ì san subsidy nínú bọ́jẹ̀tì. nípa ti democracy báwo ni ó ṣe jẹ́ wípé àárín ọdún mẹ́wàá. tiwa ti máa ń wà. kó gbowó sókè ni. náà pé ṣé àwọn tí ń kí ni báwo làwọn ṣe ṣe program náà ṣe ṣe system tiwọn around àwọn nǹkan tí wọ́n ń lò tó fi jẹ́ lórí pé fókọ̀sì wọn pẹ̀lú fíṣàn tí wọ́n ní fún kọ́ńtì wọn. ìkan bá fẹ́ yẹ̀ bí wọ́n ti níbi kan tí wọ́n tó fi block yẹ̀ tí wọ́n fi sustain rẹ̀ táwọn sáàfin ní aráàlú ní orí ìbẹ̀rù irú àwọn yẹn ló ṣe wáyé pé títí wa every year ní nǹkan títí wa ń change tó ń increase bí kìnìún kan wá ṣe ní ìsìn kò sí pé àfọkànsí pé ìdílé kan yóò ṣe kò ṣe tó change yóò tó 10 years kò sí yẹn every day every time ni. ó lè ṣe ètò better life pápá jùlọ fáwọn obìnrin rural women so mọ̀ pé kíní yẹn ń gbà yẹn ó gbéra sọ nígbà tí ẹlòmíì dé àwọn ò ní ro gbogbo yẹn mọ́. wọ́n ṣàgbé kúrò lójú ọ̀nà ni wọ́n fi tí wọ́n sí. gbogbo àwọn pọ́lísì yìí tí wọ́n ti ṣe ń gbà yẹn even ìgbà tíjọba alágbádá dé tẹ́ ẹ ti wo pé kíní òkè ẹ mọ̀ pọ́lísì wo ti ọ̀dà ẹ jẹ́ ká bọ́rù rẹ̀ ẹ jẹ́ ká mú wá síbí ní tí àwọn Americans òkè ìgbà tí Joe Biden dé ń sìn ó rò pé àwọn pọ́lísì kan wà tí Donald Trump tí ò ṣe dáadáa ọwọ́ gilé àwọn kan wà tó ṣe dáadáa ẹ jẹ́ ká mú. ó jẹ́ pé different political parties sí interest aráàlú wọn ni major thing tó wà lókàn àyà wọn. tó báyìí kì í ṣe báyìí lọ́kàn sí wọ́pọ̀ báyìí nígbà tí ìgbà náà èrò tí ì pọ̀ tó báyìí mo mọ̀ pé gbogbo àwọn bẹ́ẹ̀rẹ̀ àǹkó kankan bí igbó ni ọ̀pọ̀ ìdúgbò náà nígbà tí ó fi wádìí wípé ọ̀pọ̀ tó báyìí àwọn tí district officers àwọn tó ń ṣe ìjọba lé wa. láì ni wọ́n ń tọ̀ wọ́n dẹ̀ ń ṣe gbogbo ẹ̀ tó neat. gbọ́dọ̀ gbàbí kọjá ọdẹ wà bẹ́ẹ̀. enforcement kò ti wà. tó o bá lọ sékòó tó sọ pé kó o máa lọ yẹn. ilé ọkọ̀ mú báyìí wọ́n kàn bọ̀ sí sílẹ̀. wọ́n kàn bọ̀ síwájú wọ́n wà ṣẹ̀ṣẹ̀ wọ́n wà dúró síbẹ̀ àwọn tó fẹ́ yà sí alẹ́. tó bá sì jẹ́ pé kò ní wọn ò bí ohun tọ̀hún dà kó ṣe bẹ́ẹ̀ ṣé ká sọ pé agbára àwọn òṣìṣẹ́ elétò ààbò nípínlẹ̀ Ọ̀yọ́ kò ká. lẹ́gbẹ̀ẹ́jú wájú wọn gangan wọ́n dùn sí wọ́n wà pọ̀. ẹ kọ́kọ́ lọ sọ́nà alẹ́ sí lọ́yẹ̀
bẹ́ẹ̀ ni. ìgbà mi máa rí mọ́tò wọ́n máa kọ orúkọ skul sí lára tó wá lọ dúró síbẹ̀ ibi tí àwọn tó fẹ́ yà ẹ wà lọ dúró bẹ̀ ẹ lè fún àwọn tó fẹ́ yà láàyè. ara màá sì tún padà síbi ọ̀rọ̀ mi tí mò ń sọ. tí mò ń sọ ọkùnrin kan bọ̀ ní mọ́ sójà ni bó ṣe sọ̀kalẹ̀ báyìí tó bọ́ sí yorí kìíní báyìí ọ̀nà clear ni báyìí kìíní kan tó mú kóbòkò ọ̀nà clear ni o lábẹ́ jẹ́ lala tí àmì dáàdì mi kí ló mú yín. ilé ẹnì kọ̀ọ̀kan láti inú ilé ni àtò tiwa láti inú ilé tiwa so every. tó ń lọ sọ́nà ológun ẹrú so mọ̀ pé kí tráfíkì wá wà bóyá láti bíi kí ní tráfíkì ní. láti bí ẹlẹ́ilé ojú òpó kan mọ́tò máa tẹ̀lé ra o èyí tó ń bọ̀ láti bóyá bí ológun ẹrú ojú òpó kan ló máa gbà tí wọ́n bá ti wá rí i pé. láti dìrìn mọ́ kí àwọn élìtì dẹ̀ ni mo máa rí tó máa ṣe bẹ́ẹ̀. kí ló ń sọ yìí. ìyàwó agbá wọn ní airport táwọn bọ̀ láti US ibi táwọn ti gbé àwọn lẹ́kọ̀ọ́ hold up wa mú ní pé àṣìfẹ́. pé máa ṣe ìdí ẹ̀nà kan rí arákùnrin kan tó ń kábọ̀ sẹ́gbẹ̀ẹ́ tí yọkàn náà fún ẹ̀pọ̀ ẹ̀pọ̀ ẹni. tó tún bẹ̀rẹ̀ lẹ́gbẹ̀ẹ́. wọ́n ní ṣé bí a ti ń ṣe ni ìwọ́n bí a bá ti ń ṣe lèèyàn náà. láti máa ta. Online W5048 Secure Enterprises Borehole to Kòrìdé fún gbogbo ẹ̀ ní òṣìṣẹ́. Bàbá ẹ̀ sọ ní díẹ̀díẹ̀. síbi tó yẹ kẹ́ àkànṣe gbòógì tá a fi wí àtẹ. kọ́lẹ̀ nígbà tó yẹ ká ṣèṣe akọni lẹ́nu iṣẹ́ abẹ́lé àti tòde tọkùnrin tóbìnrin ni ẹnugbẹ herbal mixture wà fún àwọn tó mọ yìí wúrà kì í fi àkànṣe gbòógì ẹnugbẹ ṣeré bàbá màmá bọ̀bọ̀ bèbí ràkàn lónìí kò. planning yẹn sí everywhere ní street by street ni wọ́n sì ń camp. number 16 Kola street ojúmọ́ bẹ̀rù 09023699664 àwọn wo ló wà ń bẹ̀. hello. hello. ìyàwó òde. ẹ ṣe. ìsọfẹ́ ẹ̀kú ètò confidence láti ọ̀la kẹ́mi. mọ tó pápá àwọn èèyàn ni wọ́n jà ní
ẹ rí i pé tí ó dọ̀ bá mú báyìí àgàgà wọn máa ń wá yẹn wọ́n mọ̀ fayọ lẹ́gbẹ̀rẹ̀. àwọn tó sì ní pé àwọn elétò ààbò tí wọ́n ní pé wọ́n sọ. tí wọ́n bá ti yọjú pé àwọn fẹ́ gbé ẹlẹ́gbẹ̀rẹ̀ ìjọba ti di pé ń bẹ ní ọ̀kan báyìí wọ́n kí o padà ní. àwọn sọ́jà ló yí àwọn èèyàn wa wọ́n ti fẹ́ bẹ̀rù sọ́jà gan ẹ̀kú ètò confidence látọ̀lọ́ fẹ́mi. bẹ́ẹ̀ náà ni tó bá ti tó. tí ọmọ tó bá wọ́n ti so lọ́gán mọ́ ìdílé aláwàdà adìẹ. ẹ̀kú ètò ìṣẹ́lá gbé lónìí gbàjẹ́ o. ọ̀gbẹ́ni ọmọjọ́dájì ló sọ̀rọ̀. ṣẹ́rọ̀ tẹ mọ́ ayé ọ̀rọ̀ tó dáa ni. ṣé àwọn agbófinró wa àwọn ló ti fi kọ̀lọ̀kọ̀lọ̀ wọn ló ti fi hàn adìyẹ. olówó jẹ́ kí adìyẹ wò kí ìsìn tó lè gbé yẹn ògbé lásán ni. ìdílé lẹ́yìn ni pé kí n tó bá pẹ̀lú òfin ó yẹ kí àwọn agbófinró wa náà bá mú ní òfin pé òkè o tẹ́ bá gba bíbá yìí tí ò yẹ kẹ́ gbà tẹ́ bá gba bẹ̀ bí a bí 200,000 ní fáìnì yín. mo ní bíṣínà 200 naira lọ làwọn náà fi ṣe tí ò yẹ kán ṣe bọ̀dá àwọn agbófinró wa náà bá mú. fáìnì ẹ̀tọ́ tí ń gbà lọ́wọ́ wọn ẹ̀ rí i pé kálukú yóò sà tó tó fà ní èkó tí èkó fi yàtọ̀ sí bá. àdánù ń dùn ẹkú ètò ọmọdé láti yìí. kéṣe náà pé kì í ṣe ẹ̀ka ti ọ̀rọ̀ kínní nìkan ni tá à ń sọ yìí gbogbo bẹ́ẹ̀ náà bí a bá mú. tó dáa púpọ̀ nìkan táwọn erókù náà fi ń jẹ́ erókù nìyẹn kán jẹ́ kán máa lọ máa san payment yẹn síbi tó ti máa ṣẹ́ẹ̀tì wọn ó ti yé ní kán máa lọ san síbi tó ti máa nira díẹ̀ tó bóyá ẹ tọ́jà mọ́tò ẹ̀dẹ́ tó bí ọjọ́ kẹta ló tó ṣẹ̀ṣẹ̀ rí kíní ẹ̀ sọ́ọ̀fù lọ́jọ́ mi á ro nǹkan tó bá fẹ́ fi dáadáa tó bóyá jẹ́ ni ẹ pé tó. ẹ ṣe nígbà rọ́ọ̀sì jẹ́ rọ́ọ̀sì yóò mọ̀ ń bá àwọn ènìyàn lọ san. kíní làbújá. táwọn yẹn bá gbọ́ pé fi ẹ̀wọ̀n bẹ́ẹ̀ challenge ní ìsìn báyìí ó wà ọlọ́kọ̀ bá wọ́n. ó mọ síìtì. wọ́n wà mẹ́ o síìtì kálukú gbérọ́. wọ́n sì bẹ̀rù fún ẹ o. ó tẹ ìwọ tó wá lọ tó tẹ̀lé òfin wọ́n mọ̀ bú ọ. hello. ẹlẹ́ máa káàárọ̀ ẹ ṣe. àmàlẹ́ azeez tó láti òfin tí ò sí ẹ náà ni. ṣé rí ìlú tí ò bá ti ṣòfin ìyà òsì mẹ́ nàìjíríà lókàlùkù kan ṣe ń tó wù ni. etí kọ́lá bẹ̀ sọ́lá ìkan ní òótọ́ ni wọ́n sọ ṣe pé third world war la wà ẹni ò fi jẹ́ kí kinní yẹn kó lọ bó ti yẹ kó lọ. tẹ́ ẹ bá wa mọ́tò ní ibi tó ti wù kẹ́ ẹ ti wá tẹ́ ẹ bá wọ amẹ́ríkà tẹ́ ẹ bá ti wà fọ́dún mẹ́ta owó pé mọ́tò wà ní wọ́n máa gbà lọ́wọ́ iná fún sọ́ránsì lórí pé kí ni wọ́n mọ̀ pé risk level ní. ẹlẹ́ẹ̀kejì tó o bá já owó sọ́ránsì máa lọ sí $90. ẹ jọ ṣé yọ wà fún wa lọ́jọ́ láyé ká wà bẹ́ẹ̀yàn dábẹ́ bíríìjì mọ̀lété ń bẹ̀ wọ́n ní wọ́n ń gbowó ni àwọn ará sálẹ̀ wọ́n bẹ̀ ń bẹ̀ márùwó wà dúró sójú títì gbogbo ibi tí mọ́tò yẹ kó gbà ibẹ̀ ní bus stop wọn dábẹ́ bíríìjì mọ̀lété gbogbo márùwó ayé yìí ń bẹ̀ ń bẹ̀ wọ́n sì àwọn tó sì ń gbowó lọ́wọ́ wọn wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ kan bẹ̀ àwọn àwọn ní sá wọ́n jáwọ́ lọ sọlá jáwọ́ lọ ń gbọ́ bá di ọ̀sán láago kan ẹ̀jẹ̀ àpàdé títí láyọ̀ akínṣọlá lórúkọ tèmi. aago mẹ́sàn-án láàárọ̀ la a tún pàdé lórí ètò ìlàlọ́rọ̀ kọ́lá ọ̀làdàpọ̀ mr nice guy lórúkọ tí mò ń jẹ́.